dédé àkókò yìí gbogbo kíbi tí ọwọ́jà ìkànnì bá ń dé. Délé Akínyẹ̀dé Adébísí lórúkọ mi. Ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa Ohun Ojúrí ní ìkànnì Gbádùn Ẹ̀mí Town TV. Ohun Ojúrí tèmi, it's another true life story. Ẹ mọ̀ pé gbogbo eléyìí tí a ti máa mú wá fún yín kò sí àṣẹdànù níbẹ̀, kò sí ìtàn àròsọ níbẹ̀, ṣùgbọ́n they were all true life stories. Tẹ́ bá wò ó, tẹ́ bá sọ pé ẹ̀yin nìkan ni ìyà ń jẹ, ẹ̀yin nìkan ni ìṣẹ́ ń ṣẹ́, ẹ̀yin nìkan ni ojú ń pọ́n, ẹ bá tó gbọ́ sítórí ẹlòmíì, ẹ tún ṣọpẹ́ fọ́lọ́run, ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ wò ó, kò sí bó ṣe lè wù kí nǹkan rí tó lọ́dọ̀ yín, àárín lẹwà, àárín òun ni ẹwà. Kò sẹ́ni tó pọ̀ fún tán o, kò dẹ̀ sẹ́ni tó lówó tán, àárín gbogbo wa wà, àti olówó àti mẹ̀kúnnù àti ọlọ́rọ̀, àárín gbogbo wa wà. Ẹ̀yin máa wò pé ọpẹ́ ló máa ń gbẹ̀yìn gbogbo story, gbogbo story kan ló máa ń end sọpẹ́ o. Ìmíì ó jẹ́ pé Ọlọ́run bọ́lá ṣe ṣètò ilé ayé lè dọ́lọ́run o. Ẹlòmíì ó bẹ̀rẹ̀ láti ibi kòbá òlé, níbi wàhálà, ibi làálàá, ó sì jẹ́ pé yóò padà yọrí sí ibi tó dáa. Ẹlòmíì ó bẹ̀rẹ̀ tó jẹ́ pé nínú ìrọ̀rùn ni ó ti bẹ̀rẹ̀, yóò padà yọrí sínú làálàá, sínú ìdààmúdàbọ̀. Ẹlòmíì sì rèé yóò bẹ̀rẹ̀ nínú ìrọ̀rùn, á fi ìrọ̀rùn bẹ̀rẹ̀. Those that were born with silver spoon or with golden spoon in their mouth láti bẹ̀rẹ̀ ayé wọn, tó sì jẹ́ pé wọ́n máa tún padà sọ́dọ̀ adẹ́dàá náà nínú ìrọ̀rùn, nínú pósí idẹ náà máa ń kú sí. Bẹ́ẹ̀ sì la ní àwọn kan tó jẹ́ pé inú kòbá òlé, inú òfin jìgìjìgì, inú jàgàjìgì ni wọ́n bí wọn sí, inú pákáleke, tó sì jẹ́ pé nígbà tó bá tún kú náà, inú pákáleke náà ni. Gbogbo ẹ̀ náà kọ́ ni ó jẹ́ pé wọ́n á ṣe gbùdùgbùdù tá a padà ṣe irọ́ o. Ìmí á ṣe jìgìjìgì, á dẹ̀ ṣe jìgìjìgì dójú ikú náà ni. Bẹ́ẹ̀ ni Ohun Ojúrí tọ̀sẹ̀ yìí ó bẹ̀rẹ̀ láti ọdún 1992. Yes, ọdún 1992 ló ti ṣẹlẹ̀ ní ìlú kan tí a mọ̀ sí Ìṣàrà Rẹ́mọ. Ìlú Ìṣàrà Rẹ́mọ bẹ ní ìpínlẹ̀ Ògùn títí di àkókò yìí. Níbẹ̀ ni Ohun Ojúrí tọ̀sẹ̀ yìí ló ti ṣẹlẹ̀. Ọmọbìnrin kan àti ọmọkùnrin kan tó jẹ́ pé ọ̀dọ́langba ni àwọn méjèèjì, tó sì jẹ́ pé wọ́n ti tó láti gbéyàwó, láti lọ́kọ, ṣùgbọ́n látàrí bí ó ti jẹ́ pé ipò tí ìdílé àwọn méjèèjì wà, wọ́n rọ́wọ́ họrí. Bẹ́ẹ̀ ni àti ọkọ àti ìyàwó, ìdílé tó jẹ́ ìdílé àti ẹrọ̀fọ̀-dìde ni àwọn méjèèjì. Background wọn ó poor, so to speak. Now ó ṣẹlẹ̀ pé wọ́n ti ń kìlọ̀ fún èyí ọkùnrin, Bádé lórúkọ ẹ̀, Bádéjì. Wọ́n ti ń kìlọ̀ fún Bádéjì, wọ́n ti ń pè é oníwà ń sọ lẹ́yìn sọ. Bádéjì ò dẹ̀ gbéyàwó, ọmọ bá tó lọ́kọ yé lọ́kọ ni, bí ọmọ bá tó ládàá yé ládàá ni. Wọ́n sọ títí ṣùgbọ́n kì í ṣe pé kò wù Bádéjì náà láti gbéyàwó. Ṣùgbọ́n àti gbéyàwó mọ̀tẹ́jọ́ kì í ṣe owó ọbẹ̀ nìkan láyé òde òní mọ́. Responsibilities tí ó entails to be a married man, òun ló ń ṣẹ̀rù bà ọ̀pọ̀lọpọ̀. Now ohun tí ó ń ṣe Bádéjì gangan nìyẹn, àti gbéyàwó gangan kọ́ ni problem, ṣùgbọ́n á ṣe eléyìí, á ṣe tọ̀hún. Ó wò pé ó ṣòun nìkan, òun struggle, ó ṣòun nìkan nínú òfin, nínú ọ̀la ni lòun dàgbà sí. Ṣé nínú wàhálà yìí, nínú rògbòdìyàn yìí náà lòun ó gbéyàwó sí? Ṣé inú ẹ̀ náà ni àwọn ọmọ tó mọ́ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ sí? Ṣùgbọ́n nígbà tí ó jẹ́ pé wọ́n ní èèyàn 10 ń pè ẹ́, ó ní òun gbàgbọ́ ya. Nígbà wọn bá dákẹ́ gbogbo ó padà gbọ́. Ó ní ọmọbìnrin kan, Rónkẹ́ lórúkọ títí ẹ̀. Oyè Rónkẹ́, ìdílé àtẹrọ̀fọ̀-dìde ni àwọn náà, ayé ni àwọn náà lára. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà gbogbo etí tó ń gbọ́ mi àtọ́jú tó ń wò mí, ayé ò ní ní yín lára o. Ọlọ́run ọba ó ṣílẹ̀kùn ọjọ́ òní, yóò fi ara dẹ̀ wá agbára lọ́wọ́ náà. Gbogbo tí bàtà ti ń ta olúkúlùkù lẹ́sẹ̀, Ọlọ́run bá wa bu òróró ìtura sí. Some people are going through a lot. Oyè Rónkẹ́, ara ni wọ́n ní ilé wọn náà, ara ò rọ̀ wọ́n. Wọ́n ti ń fojú sọ fara sọ pé Oyè Rónkẹ́ já mẹ́nìkan mọ́ ẹ̀, eléyìí tó ń bú gbogbo èèyàn, eléyìí wá wàá bú, tó ń wá sọ̀rọ̀ sí. Kí ló dé já mẹ́nìkan mọ́ ẹ̀, nǹkan kan báyẹn. Ṣùgbọ́n Oyè Rónkẹ́ náà ní ìròrí kan pé lóòótọ́ ó dáa kéèyàn ní ẹni tí ń fẹ́,
lóòótọ́ òun mọ̀ pé òun ti wà ní marriageable age, ṣùgbọ́n ó mọ̀ láwọn kan tí ọmọbìnrin gbọ́dọ̀ ní ṣáájú kó tó di pé à ń relé ọkọ, ṣáájú kó tó di pé à ń digbádàgbọ̀n pé tọ̀ èmi náà fẹ́ di mọ́mì, gbáradì ní gbogbo nǹkan gbà. Eléyìí ni Adérónkẹ́, eléyìí ni Oyèrónkẹ́ náà wò. Ó fi jẹ́ pé ó pẹ́ òun náà láti lọ́kọ. Ṣùgbọ́n nígbà tí ó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ranjú mọ́ Bádéjí títí, ó sì jẹ́ pé nínú ìlú Ìṣararẹ́mọ kan náà, òun ni àwọn méjèèjì jọ wà, àti Bádé àti Rónkẹ́. Ṣùgbọ́n àbá bíi 3-4 ló fi jìnnà síra wọn. Kálukú mọ̀ kàn máa ń ríra wọn fírífírí bóyá tó bá ń ṣe ìjọ ṣíṣe, àwọn ọdún ìṣẹ̀ṣe tó máa ń ṣe ní Ìṣararẹ́mọ, àwọn ọdún gbogbogbò. So ẹrù nǹkan tó mọ́ sábà pa wọ́n pọ̀ nù, àti lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá tó máa ń rẹ́ nìkan ṣe kọ́kàn rẹ̀ ni òun fírí. Kálukú ti máa ń wora wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ìyí obìnrin wọ́n yọ lẹ́nu nílé pé ó ti tó àkókò fún ọ láti lọ́kọ. Kí ló dé? Nǹkan kò ṣe ẹ́. Ìyí ọkùnrin náà wọ́n ti kójọ kọ̀ọ̀kan ó ní máa ń wáyé lọ́dọ̀ àwọn òbí rẹ̀ lójoojúmọ́. Àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé pé ẹbí ẹ̀kọ́ ààrẹ ẹ mọ orú nǹkan yẹn náà. Ìgbà tó ò níyàwó, nígbà tó lóbi lọ́dọ̀, bó ni nǹkan ṣe ní rí báyìí. Oríṣiríṣi wọ́n jàǹjà, wọ́n sọ lọ́rọ̀. Ìgbà míì ẹ̀wẹ̀ wọ́n á máa sọ pé tó rí nígbà míì ó jẹ́ pé ẹsẹ̀ obìnrin ní òpèrè wálé fún yàn, àmọ́ wá bẹ́ẹ̀ tó ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà rí bẹ́ẹ̀. Àárọ̀ wà lásán nígbà míì. Àwọn singles ló máa mọ nǹkan tí ojú wọn rí lọ́wọ́ àwọn parents wọn, tí ojú ẹlòmíì rí kò kéré lọ́wọ́ àwọn òbí. Ṣùgbọ́n tọ́ ohun orí ó ṣẹlẹ̀, eléyìí ṣáà ń lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi ní àkàìmọye ìgbà. Ó jẹ́ kí Bádé kó náà pàkìtì mọ́lẹ̀ ìjọ kan pé tọ́ fún ti ẹ̀ make move àtọ́làtọ́ náà yín bad, oníburúburú kéèyàn má rí ṣàwáwò ẹ̀. Ṣùgbọ́n on the other hand, àti dẹnukọ obìnrin kọ́ ni ìṣòro ayé Bádé o, ṣùgbọ́n ó wò pé ta ni ó lè fẹ́ òun pẹ̀lú bí òun ṣe rí, pẹ̀lú ipò tí àwọn wà, látàrí bó ti jẹ́ pé inú ìdílé tí òun ti jáde wá. Gbogbo eléyìí ó kúnra wọn mọ́ra wọn. Ṣùgbọ́n lọ́jọ́ kan Bádé ó pàdé Rónkẹ́ ń kiri ẹ̀fọ́ lọ. Pàdé Bádé níbi tí Bádé ti ń ru àgbàdo lọ fún àwọn oníbàárà rẹ̀. Bádé àgbẹ̀ paraku ni. Oyèrónkẹ́ àwọn òbí ẹ̀ àgbẹ̀ ni wọ́n. Èrè oko àwọn òbí ẹ̀ ni òun máa ń tà, bíi kó ta ẹ̀fọ́, kó ta ewédú, kó ta ilá, kó ta oríṣiríṣi àwọn èrè oko ṣá, jíjọ́ tó ta àgbàdo nǹkan báyẹn òun ni. Ó wá dé lọ́jọ́ kan, àwọn méjèèjì pàdé lérò náà. Wọ́n wá wòra wọn. Yí obìnrin ó ń wò pé obìnrin tí ẹ bá ń wò wọ́n jùjùjù wọ́n fẹ́ ṣojú bákan pé kí ló ṣẹlẹ̀. Ó fojú na Bádé òun ó nira fóun láti ṣíjú lára rẹ̀. Àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó padà ọmọbìnrin lẹ́tọ̀ ń wò mí báyẹn lédè ojúkòrò kì í pojúkòrò jẹ́ nǹkan kan. Wọ́n ṣàbẹ̀rẹ̀ àpárá. Bẹ́ẹ̀ ni Oyèrónkẹ́ ń lọ ní tiẹ̀. Bádé padà pẹ̀lú ẹrù àgbàdo lórí o. Kí ni nǹkan ọ̀hún akọ ẹ̀ tí ẹ̀ pọ̀. Lédè ó dáa ó gbọ́dọ̀ sọ ìdí tó ṣe ń wò mí báyẹn fún mi. Nǹkan ó bẹ̀rẹ̀ sí ní takùrọ̀sọ díẹ̀. Ó dáa, kí lorúkọ rẹ̀? Lédè kí ló ṣẹlẹ̀? Eré ni àwàdà ni. Ọ̀rọ̀ àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní wọ̀ díẹ̀díẹ̀ lóòjọ́ ọjọ́ náà o. Gbogbo ń tà ń sọ ìkojú bí 20 ìṣẹ́jú sí 30 ìṣẹ́jú lọ. Débi pé Bádé ní láti tẹ̀lé Oyèrónkẹ́ fún bí 30 ìṣẹ́jú. Ẹ mọ̀ pé èèyàn kiri ni. Gbogbo ibi tí wọ́n bá ti ń pe Oyèrónkẹ́ gẹ́gẹ́ bí ẹlẹ́fọ̀ọ́, eléwédú nǹkan kan, ó ń bá a yà síbẹ̀. Débi pé àwọn èèyàn ò tètè mọ̀ bóyá wọ́n jọ ń kiri lọ ni. Bó ni èlò lágbàdo rẹ̀ yìí? Mo fẹ́ lọ gbé fún yàn ni. Mo fẹ́ lọ gbé nǹkan fún yàn, ó sì ń kiri tẹ̀lé yàn. Nǹkan báyẹn ṣàbẹ̀rẹ̀ àpárá. Wẹ́rẹ́. Bádé ó béèrè ibi tí òun ti lè padà pàdé Oyèrónkẹ́. Àpòrí látàrí pé pressure ti wà lórí Rónkẹ́ nílé, pressure wà lórí Bádé nílé. So nínú ọkàn Rónkẹ́ ń wò pé ọ̀dà díẹ̀ tí ẹ fi lè di gẹ̀rẹ́ wò náà pé at least wọ́n á ṣàtúwọ́ lọ́rọ̀ mi díẹ̀. Bádé náà nínú ọkàn rẹ̀ ó náà wò pé at least
léyìí náà nǹkan tẹ̀ mọ́ rí mọ́ wa àwa lè sọ tó bá dẹ̀ rí tí tẹ́tẹ́ mi bá dẹ̀ padà jẹ lọ́dọ̀ ẹ̀ náà alhamdulillah. Àwọn méjèèjì nígbà tí wọ́n bá jẹ gbéra wọn sọ̀n trial on their inside ní o aláìfi fèsì síta báyẹn ni wọ́n ṣe jọ ń rò ó. Rónkẹ́ ó júwe ibi tí Bádé ti lè wá pàdé òun wọ́n sì fúnra wọn ní àkókò àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àwọn méjèèjì wọ́n padà fix appointment wọ́n dẹ̀ pàdé díẹ̀ nígbà ó di àárín kan nígbà tí èyí tó bí oṣù 2-3 yí ọkùnrin ti sọ nílé fún àwọn òbí rẹ̀ pé ẹ fẹ́ rí ó kù díẹ̀ ṣe gbọ́ kinní kan ẹ mọ̀ sọ ṣe gbọ́ kinní kan yí obìnrin náà ẹ pé ẹ rí nkùkú yà yín lẹ́nu láìpẹ́ kálukú ti ń gbé súnmọ́ àwọn òbí ẹ̀ díẹ̀ ṣùgbọ́n ṣe àpé nílẹ̀ káàrọ̀ òjìrè àwọn ìyá wa àwọn ni aláṣìírí pẹ̀lú àwọn ọmọ wọn. Ìyá Rónkẹ́ ó fura sí èsì tí Rónkẹ́ ń fọ̀ lẹ́nu ọjọ́ mélòó kan pé ó yà mí lẹ́nu ó ṣe kinní kan wọ́n àdúgbò kan lóye Rónkẹ́ kí ló ń ṣẹlẹ̀ ti ní àfẹ́sọ́nà kò fẹ́ sọ fún mi ní kí ni bàbá mi sọ̀rọ̀ a sọ fún mi kí ló dé kíníkan àlẹ́álí ó ṣàlétà jẹ́wọ́ fún ìyá ẹ̀pẹ́ ẹ̀mú ní ọmọkùnrin níbo ni ṣé ìlú wa náà ni ṣe bí ara wa náà ni ṣé lédè wa ní nǹkan oyè Rónkẹ́ ṣàsọ fún ìyá rẹ̀ bí Bádé lórúkọ ẹ̀ nǹkan báyẹn Bádé náà tí ìyá ẹ̀ náà ti ń pèpè ẹ̀ wàá máa halẹ̀ ayé wà lẹ́nu àṣẹ kinní kan kí ló ṣẹlẹ̀ kinní kan wọn náà gbé súnmọ́ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ àṣẹyìnwá àṣẹyìnbọ̀ àwọn fámìlì Bádé wọ́n wá lọ ṣe ìwádìí nípa oyè Rónkẹ́ àti ìdílé wọn wọ́n ṣe lábẹ́lẹ̀ lóríṣiríṣi kó tó di pé wọ́n ti wá padà gbé súnmọ́ àwọn fámìlì wọn náà pé bákan nǹkan kan kinní kan ẹ̀mọ́ bí kẹ́ẹ̀mọ́ fi nǹkan ṣe rí pé àìpẹ̀lẹ́ máa wà kinní kan ṣùgbọ́n Rónkẹ́ kò tíì mọ àwọn òbí Bádé kò mọ àwọn òbí Rónkẹ́ ṣùgbọ́n wọ́n jọ júwèé ilé ara wọn fúnra wọn eléyìí ló fà á tó fi jẹ́ pé àwọn fámìlì Bádé wọ́n penetrate wọ ọ̀dọ̀ àwọn Rónkẹ́ báyẹn ṣá so nígbà tó ṣe díẹ̀ wọ́n súnmọ́ encourage Rónkẹ́ àti mọ́mí ẹ̀ láti sọ fún bàbá Rónkẹ́ inú bàbá Rónkẹ́ dùn ṣùgbọ́n ó ṣe bí ẹ ń fajúro ẹ mọ nǹkan yẹn náà bàbá mi bàbá ó máa jẹ́ àtúnyá àwọn ìdílé Bádé wọ́n yọjú sí ilé àwọn Rónkẹ́ ètò báyìí nǹkan ọlọ́run ṣàṣe ètò tó àwọn méjèèjì ṣàyàn pé à ń bẹ náà ni àwọn méjèèjì àti Sàkótó àti Sàkósì wọ́n jọ gé pété Rónkẹ́ àti Bádé wọ́n fẹ́ ra wọn lẹ́yìn ìgbà tó di lọ́kọláya ọdún kìíní ọdún kejì ọdún kẹta lẹ́yìn ọdún bíi 6 tí Bádé àti Rónkẹ́ tí wọ́n di lọ́kọláya ló di pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gbàdúrà wọn nípa àtọlọ́mọdé ọmọdé ò wọ́n bímọ bàtà sì máa bí ọmọ ọ̀hún wọ́n pè ní ìfẹ́ pàdé torí ìdí èyí ìfẹ́ bàbá àfẹ́ ìyá àfẹ́ kò ní wọ́n pè wọ́n inú kóbá olé ni wọ́n ṣe ìgbéyàwó sí àwọn òbí wọn náà ara ò dẹ̀ wọ́n ẹ̀wọ̀n kálukú sáré ni torí pé kí ni ǹjẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó tán nǹkan ò tètè ṣe dáadáa fún wọn torí pé kí ni ẹlẹgbẹ́ pé wọ́n yáwó àti àtọ́jú owó àtèrè ní àwọn nǹkan èrè oko wọn àti pé yá mi ń bì gbà ń bì ọ̀yá èmi fẹ́ lè fún yín wọ́n fi ṣègbéyàwó. lára ilẹ̀ bí ni bàbá Bádé ti yọ̀ǹda fún Bádé láti máa fi dáko ṣáájú kó tó di pé wọ́n ṣe ìgbéyàwó ni bàbá Bádé náà ti ṣe èyí torí wọ́n ti wò pé ọmọ yìí kò ní pẹ́ di ẹni ara rẹ̀ mọ́ pé àwọn sì ti ń dàgbà òun ló tún túbọ̀ ṣe ìrànwọ́ fún wọn. Bádé àti Rónkẹ́ àwọn méjèèjì wọ́n bí ọmọ lẹ́yìn ọdún 5 gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ìfẹ́ pàdé nínú kòbá olé òun náà ti bí ìfẹ́ pàdé débi pé ìgbà tó ń ṣe ìsọmọlórúkọ kò sí ariwo kankan bẹ́ẹ̀ ni látàrí pé kò sí ìrànwọ́ láti ìdílé ọkọ kò sí ìrànwọ́ láti ìdílé ìyàwó ṣùgbọ́n Ọlọ́run bá wọn ṣe bẹ́ẹ̀ wọ́n sì lóòótọ́ wọ́n ṣe àjọyọ̀ níwọ̀nba bí tí ọwọ́ wọn mọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ariwo kò sí ìjà kankan. Èyí wáyé ní ọdún 1992 ni wọ́n bí ìfẹ́ pàdé
Ìfẹ́ pàdé ń dàgbà gẹ́gẹ́ bí ọmọ tí dàgbà. Àwọn òbí rẹ̀ náà wọ́n ń ṣe ìgbìyànjú wọn lọ. Nínú kòsíkòsí, nínú pákápáká tí ọmọ àwọn gbé yọrí, nínú ẹ̀ ni ìfẹ́ pàdé náà bẹ̀rẹ̀ sí ní dàgbà. Ó bẹ̀rẹ̀ sí ní dàgbà. Ní tó bá àwọn òbí rẹ̀ tí wọ́n ń ṣe, òun náà ń ṣe. Wọ́n ń ṣe ìgbìyànjú lóríṣiríṣi. Wọ́n á ta ewébẹ̀, wọ́n á ta èrè oko, gbogbo ohun. Wọ́n ṣá ṣe ìgbìyànjú. Life yẹn ṣá rough débi pé ibi tí nǹkan nira fún wọn dé, ìfẹ́ kò ní oore ọ̀fẹ́ láti lọ sí ilé ẹ̀kọ́ girama. Kódà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó lọ gan, kò já gidi kò jọ kọ̀ọ̀kan ni. Lórí ìdí èyí, ìfẹ́ ó ń bá àwọn òbí rẹ̀ ṣiṣẹ́ ní orí oko. Ó bá wọn ṣiṣẹ́ díẹ̀, nígbà tó náà ti ń yọrùn, ó mọ́ kiri ewébẹ̀ pẹ̀lú ìyá rẹ̀. Débi pé àwọn èèyàn tẹ̀ ti wá mọ ìfẹ́ mọ́ ìyá rẹ̀ mọ́ ìkiri. Nígbà tó di àárín kan tí ìfẹ́ bẹ̀rẹ̀ sí ní dàgbà, ó ti wà níbi ọmọ ọdún 15, 16, 17, ìgbà ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà ìyá rẹ̀, ìfẹ́ náà máa ń béèrè, ìfẹ́ náà máa ń sábà bá ara jà. Ìgbà tí ìyá rẹ̀ náà ti rí pé ó dàbí ẹni pé ibi tí tábìlì yìí lọ yìí kúkú ní kí ìfẹ́ ó máa dá kiri. Ṣùgbọ́n àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ tó wà nílé ìyá rẹ̀ máa ń ṣe, àpé àgbà ti ń dé díẹ̀. Ṣé ẹ mọ̀ pé ìfẹ́ kan tẹ́lẹ̀ wọ́n pẹ́ kan tó marry, àti bàbá àti ìyá wọ́n lé ní 30 ọdún, kódà wọ́n ti ń súnmọ́ 40 ọdún díẹ̀díẹ̀, àtọkọ àti ìyàwó wọn kan tó marry. Tá bá tún ṣí mọ́ ọdún 5 tí wọ́n fi bẹ lọ́hùn kó tó di pé Ọlọ́run padà ṣe ìfẹ́ fún wọn, ṣe pé ọjọ́ ti ń da free. Wọ́n máa fi wá pé 16, 17, 18, pé a bá ṣí gbogbo ẹ̀pọ̀ wọn, wọ́n ti wà ní bí 60s wọn, àti bàbá àti ìyá. Ó wá di pé tọ́, wọ́n rọra ń ṣègbìyànjú díẹ̀díẹ̀ nígbà tí òjògbó ti ń dé. Àárín ìgbà tí Ìfẹ́dọ̀lápọ̀ tó ń dá kiri, ló jẹ́ pé ọmọkùnrin kan ní agbègbè wọn nílùú Ṣàrárẹ̀mọ, òun náà bẹ̀rẹ̀ sí ní wo Ìfẹ́dọ̀lápọ̀ pé ọmọbìnrin ló dà báyìí. Bẹ́ẹ̀ sì rí, a bá ń sọ̀rọ̀ nípa pé ọmọbìnrin dà, Ìfẹ́dọ̀lápọ̀ Ọlọ́run dìídì fi ta àwọn òbí rẹ̀ lọ. Torí pé kí ni, gbogbo àwọn èèyàn tó mọ Ìfẹ́dọ̀lápọ̀ wọ́n mọ̀ á délé náà wò pé mi ò mọ̀ ju ẹni oṣù o. Ọ̀dọ́rú àwọn èèyàn báyìí irú ọmọ báyìí máa yá lórí Ìfẹ́dọ̀lápọ̀. Àìlọ ilé ẹ̀kọ́ girama rẹ̀, orí ẹ̀ sì pé ṣáṣá. Ẹlẹ́ẹ̀kejì, Ìfẹ́dọ̀lápọ̀ ó dùn ún rí, ó dùn ún wò, arẹwà lóbìnrin ni. Ìfẹ́dọ̀lápọ̀ gbogbo ẹ̀ ó ṣe déédéé ara wọn. Lọ́wọ́ iwájú ò pọ̀ ju tẹ̀yìn, ó ṣe déédéé ara wọn. Bó ṣe wà wọn kò rí nǹkan jẹ dàbí alára, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Ìfẹ́dọ̀lápọ̀ ó lómi díẹ̀ la. Ṣé pé èèyàn ń sanra, ẹ̀bùn Ọlọ́run máa ní ọ̀pọ̀ ìgbà kò ní ṣe pẹ̀lú irúfẹ́ oúnjẹ téèyàn bá ń jẹ, àbí béèyàn bá ṣe lọ́lá tó. Báwa rè àdúpẹ́, àwa ẹja gbígbẹ tí kì í ṣèdè. Àdúpẹ́ lọ́wọ́ náà. Ọmọkùnrin tí mò ń sọ yìí, tí mo ní ó ń wo Ìfẹ́dọ̀lápọ̀ pé ọmọ yìí orúkọ tiẹ̀ a máa jẹ́ Adéyínká. In a nutshell, YK tí ń wo Ìfẹ́ pé ọmọ yìí. Lọ́jọ́ kan YK ó approach Ìfẹ́, ọmọ yìí arẹwà, kìnìkan ìyẹn fojú kò mọ́lẹ̀ kọ́kọ́ mi sọ. Ìfẹ́ lera mọ́ YK lọ́jọ́ tí mo ń sọ yìí. Naturally, Ìfẹ́ èèyàn tó wà friendly ni, very friendly, very smart, and ṣùgbọ́n tó bá ti di bíi pé ìfẹ́ ẹ má lọ bẹ̀, no go area ni o. Ẹ bá ti ọkùnrin tó bá ti mẹ́nu lé, ìbá àjọbìnrin ló mẹ́nu lé pé ẹ̀gbọ́n mi kan sì ìfẹ́ rí ọ, ẹ̀gbọ́n mi kan sì nífẹ̀ẹ́ sí ọ, ìjà ti bẹ̀rẹ̀. Ní tó máa ń bí ìfẹ́ nínú nìyẹn. So kò fún YK ní audience mọ́ nígbà tó ti di pé àfẹ́ra ni. YK gbìyànjú títí Ìfẹ́ ò gbà. Àwa ni YK. Mo mọ̀ pé ẹ máa wò pé àwa ni YK. Adéyínká ọmọ òbí ẹ̀ ni. Àgbẹ̀ ni Adéyínká náà, ṣùgbọ́n àwọn Adéyínká àwọn sì rí jájẹ díẹ̀ yàtọ̀ sí àwọn Ìfẹ́. Débi pé Ọlọ́run kẹ́ Adéyínká nídìí iṣẹ́ àgbẹ̀ tó ń yàn láàyò. Torí pé éékàlẹ̀ kan òun ni Adéyínká ní fi ń dáko. Ó ní àwọn alágbàro, òun náà sì máa ń ṣiṣẹ́ nínú oko rẹ̀. Débi pé àwọn kan wà tó jẹ́ pé abẹ́ Adéyínká ni wọ́n ti ń jẹun.
yàtọ̀ sáwọn tí ń bá ṣiṣẹ́ o, àwọn náà ń jẹ lábẹ́ rẹ̀, ṣùgbọ́n tá a bá yọwọ́ pé àwọn tí ṣiṣẹ́ ń jẹ lábẹ́ rẹ̀ àti àwọn tí ó náà máa ń nawọ́ rẹ̀ sí, Adéyínká could have been a big man, ṣùgbọ́n bùkátà pọ̀ ní ọrùn rẹ̀, ẹrù tí ń bẹ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ rẹ̀, òun ló jẹ́ kó sì mọ̀ bó ṣe mọ̀ yẹn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sí wọ́n bẹ́tà àwọn Ìfẹ́ by far bẹ́ẹ̀ ni. So ó ti ń gbé súnmọ́ Ìfẹ́ títí ó wá dijọ́ kan Wike rí i pé Ìfẹ́ ti ń avoid òun, ó wá ń dọdẹ rẹ̀, ọmọ yóò kiri gbọ̀nà bímọ bí wọ́n pa kọ́nà jẹ kò dáa. Ó wá dijọ́ kan ó wá dìídì téèmù ẹ̀, ṣé farabalẹ̀ téèmù ẹ̀, ó rí báyìí wá kúrọ̀sẹ̀ ní Ìfẹ́, ojú mi ló ṣe ń bùnà rìn mo mọ̀, àṣà fún mi ó dáa àfẹ́ra kí a gbìyànjú sẹ́gbẹ̀ kan. Ìfẹ́ lóòótọ́ ni mo sọ wípé ó wù mí kí n fi ọ ṣàyà, mo sì mọ̀ pé kò bá ọ lára mu ní àkókò tàwa yìí, àmọ́ Ìfẹ́ jẹ́ ọ̀rẹ́ ńkọ́, jẹ́ àjọ máa ṣọ̀rẹ́ ẹ̀, tó bá jẹ́ pé tọlọ́rẹ̀ẹ́ dé nìkan ní ńkọ́, àṣà fún mi, mo fẹ́ràn rẹ, mo nífẹ̀ẹ́ rẹ, ṣùgbọ́n jẹ́ á máa ṣọ̀rẹ́ wa lọ. Ìfẹ́ mo ṣíjú wo Wike pé mo ní jẹ́ á máa ṣọ̀rẹ́ lọ, má fajúro rẹ́rìn-ín, sórí má fajúro rẹ́rìn-ín, Ìfẹ́ tó bá rẹ́rìn ẹ̀rín ẹ̀ ó máa ń tu ọkàn mi lára, ó yá bá mi sọ̀rọ̀, ọ̀rẹ́ ni wá, já máa ṣọ̀rẹ́ lọ nǹkan kan. Ìfẹ́ ṣàgbà bẹ́ẹ̀, wọ́n bá ọ̀rẹ́ wọn lọ, ọ̀rẹ́ wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní di ọ̀rẹ́ kòríkòsùn, ṣùgbọ́n ìjọ́ tí Wike bá ti ṣe èsì dẹnu lé pé Ìfẹ́ ó wù mí lọ́mọ, mo kíní kan, ojú Ìfẹ́ yóò yí padà, kí ni ṣe bí mò ń bẹ́ẹ̀ ṣeré ni oṣù ní ẹ̀kìtì kan, bẹ̀rẹ̀ àpárá, wọ́n bẹ̀rẹ̀ sí ní wọnú ara wọn. Wike wá bẹ̀rẹ̀ sí ní lo eré bí àwàdà bí eré. Wike bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi àwọn nǹkan fa Ìfẹ́ lójúmọ́ra. Ṣé ẹ gbàgbé bí mo sọ wípé àgbà ti ń dé sí àwọn òbí Ìfẹ́, ìyún Rónkẹ́ àti Bádé tí ṣe òbí Ìfẹ́, àgbà ti ń dé sí wọn. Ìfẹ́ sì rèé kò ní níwájú kò ní lẹ́yìn, òun nìkan ṣoṣo gírogíro lọ́wọ́ àwọn òbí ẹ̀. Àgbà ti ń dé, ẹ sì mọ̀ pé ọmọbìnrin ìwọ̀nba ni wọ́n lè ṣe iṣẹ́ agbára mọ́. So iṣẹ́ òun òṣì tí ó mú àwọn òbí Ìfẹ́ ó bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí débi pé ẹ mọ̀ pé nígbà tí kò sí enough strength, ìwọ̀nba ni ọmọbìnrin ló lè ṣiṣẹ́ agbára mọ́. Ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà Ìfẹ́ ń gbìyànjú agbára rẹ̀ gidi gan, ó ń gbìyànjú gidi, ṣùgbọ́n pẹ̀lú ìkúnlọ́wọ́ Wike ló mú kí ara máa dẹ̀ wọ́n díẹ̀díẹ̀ pé ìjọ́ tí Wike tí ó gbé odidi pádì ọ̀gẹ̀dẹ̀ fún Ìfẹ́ pé kó gbé lọlé, díẹ̀. Ìfẹ́ àti Wike ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní wọ̀, ọ̀rẹ́ wọn ó ń wọ̀ ṣùgbọ́n kò tíì sí fífẹ́ ńbẹ̀. Ó lágbára, kò sí fífẹ́ ńbẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ọ̀rẹ́ wọn ó wọnú débi pé Wike ó ń wá Ìfẹ́ lọlé. Ìfẹ́ mú Wike lọlé ńjọ́ kan pé dádì, mọ́mì, ọ̀rẹ́ mi rèé o, Yínká lórúkọ ẹ̀, nǹkan kan báyìí. Ọ̀rẹ́ mi tí mo sọ fún yín yẹn rèé, tí mo ní ẹjọ́ ń ṣọ̀rẹ́, ọ̀rẹ́ kí lọ́jọ́ ń bẹ́kùn ṣe. Ẹjọ́ nọ́mì ẹ̀ka ẹ̀mí Ìfẹ́ o, kíní kan báyẹn ṣá. So láti bẹ̀ lọ ó ní ó jẹ́ pé Wike náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó máa ń wá Ìfẹ́ wá sílé. Ìgbà míì tí ó bá jẹ́ pé tí èrè oko tó bá ti jáde ní inú oko Wike, bí ìjọ́ tó máa gbé àgbàdo wá fún àwọn Ìfẹ́, ìjọ́ tó máa gbé ata wá, ìjọ́ tó máa gbé pádì ọ̀gẹ̀dẹ̀ wá, ìjọ́ tó máa kóṣù wá, oríṣiríṣi pé bí máa pé ara fi dẹ̀ wọ́n nílé wọn. Eléyìí ni àwọn òbí Rónkẹ́ náà ni wọ́n ń rí tí wọ́n fi ń gbéra díẹ̀díẹ̀. So ọ̀rẹ́ àwọn méjì bẹ̀rẹ̀ sí ní wọ̀, wọ́n máa wá Ìfẹ́ kò síbi tó fẹ́ wà síjú pé kò kí rìnrìn kiri, kò lọ́rẹ̀ẹ́ kan dàbí alára, kódà ọ̀rẹ́ méjì ló ní, àwọn ọ̀rẹ́ méjì tó ní ọ̀nà sì rèé, bó ní o ṣàlàṣà ní nǹkan kan ọ̀tán. Wike ní ọlọ́rọ̀ Ìfẹ́ débi pé tí wọ́n bá wá Wike tó máa ṣe àfẹ́kù Wike, wọ́n ní ẹ lọ wò nílé àwọn Ìfẹ́, ẹ lọ wò ní ẹ mọ orú nǹkan yẹn náà. Wẹ́rẹ́ ṣùgbọ́n ní ọ̀sán ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ ó máa ń gbóró lògbòlògbò ó ṣẹlẹ̀ ní ilé àwọn Ìfẹ́. Jòjò ń ṣògùn aró ògùn òde. Bàbá Ìfẹ́ tí í ṣe Bádéjì ó ní àárẹ̀ dé sí
wọ́n dẹ̀ gbìyànjú débi pé YK ó kó ipa ribiribi, ipa tó jọjú kí àlàáfíà ó lè bá dé bá Bádéjì tí ṣe bàbá Ìfẹ́. Ṣùgbọ́n tó àìsàn láríwò a ò rí tọ́lọ́jọ́ ṣe. Lọ́jọ́ kan láàárọ̀ kùtù hàì, ikàn rèbà ìgbò eléérú sungi bàbá Ìfẹ́, Bádéjì bàbá Ìfẹ́ ojú àwálẹ̀ láàárọ̀ ọjọ́ kan. Òkìkí kan, ariwo lọ, àwọn èèyàn pé bìbà sí iwájú ilé àwọn Ìfẹ́. Oríkiri ní òmìnir ìròyìn ló ti mì bá Ìfẹ́ débi pé YK ó ní láti bọ́ pàṣẹ Ìfẹ́ títí tó fi rí kó má di pé ẹlòmíì ó tètè sọ fún un kí wọ́n bá break news yẹn lọ́nà tí ó lè dá wàhálà lẹ̀. Ó sáré mú Ìfẹ́ ní Ìfẹ́ wò mo fẹ́ fi kan ẹ̀ lé kiri lọ́wọ́ ọjà mi ò tí ì gbèsè kò pẹ́ tí mo bẹ̀rẹ̀ kiri nǹkan kan ní Ìfẹ́ mo fẹ́ fi kan ẹ̀ mo ní surprise fún ẹ ní kíni ní mo ní surprise fún ẹ kíní kan ó ṣàfọgbọ́n tán lọ lé ẹ̀yìn kulé náà wá gbà ó kù ilé méjì wọ́n fi dé ilé àwọn Ìfẹ́. Ó ní orí Ìfẹ́ tí ń wúle, afẹ́fẹ́ tí ń fẹ́ sí kò í ṣe afẹ́fẹ́ ìtura mọ́. Ó gbọ́ tí àwọn èèyàn ń pohùn réré ẹkún, ó rí pé kí ló ń ṣẹlẹ̀. YK ó tì í ní ọwọ́ mú, èjìká ẹ̀ ló káwọ́ sí tẹ́lẹ̀, bóyá ó dì í lọ́wọ́ mú, wọ́n jọ ń lọ. Ó ní YK lábẹ́ ń gbé nǹkan kan ṣe lónìí kí ló ń ṣẹlẹ̀? Surprise tí mo ní fún ẹ ó kù díẹ̀ o. Surprise tí mo ní fún ẹ rí o nígbà tí ó kù gẹ̀rì náà fi délé wọn látàpẹ́yìn. Ó ní Ìfẹ́ sọ ọjà kalẹ̀ lórí Ìfẹ́. Ó ní Ìfẹ́ ó yá jíjú. Ìfẹ́ ní kí ló ṣẹlẹ̀ YK? Jíjú. Ó wá fọwọ́ bo Ìfẹ́ lójú látẹ̀yìn. Ó ní YK irú pálapàla wò lélẹ̀ kí lè mo ní mo fẹ́ surprise ẹni ṣójọ́ rárá ń tì lọ. Ó wá níjà ṣe délé ǹdélé tí má ti débi tí mo fi surprise ẹni wà ti lajú délé ǹdélé àti délé ṣẹ́ ti délé àti délé ṣáti délé àti délé ǹdélé eré àwàdà ni wọ́n rárá bá dé ilé àwọn Ìfẹ́. Tó ń tẹ́nu ẹ̀ YK ó ti signal sí ẹnìkan pé kó lọ bá Ìfẹ́ mójútó ọjà rẹ̀ torí àwọn ewúrẹ́ ṣàpé ewúrẹ́ àti ewébẹ̀ ọ̀rẹ́ ni ẹ́. Láti ọwọ́ ìkùlé wọ́n wọlé YK mú Ìfẹ́ wọ yàrá kan tó jẹ́ pé kì í ṣe yàrá àwọn Ìfẹ́ ṣùgbọ́n yàrá àwọn alámúlégbé wọn ni. Ara fu Ìfẹ́ ní yàrá alágbẹ́já ló súnmọ́ káwọ̀ yàrá abákọ̀ yìí YK kí ló ń ṣẹlẹ̀ nínú ibi tí mo gbé nǹkan yẹn sí rí. Ó ṣe wàá wọlé lórí pọ́n wọlé tán báyìí kàn tilẹ̀kùn látẹ̀yìn. Ìfẹ́ wò báyìí kí ló ṣẹlẹ̀ YK surprise tó sọ̀dà YK kí là ń ṣe ń bì mí ń láìkẹ́ o mi ń wọ́n nílé mi ń kọjá yèmí o kọ́ máa sọ pé nǹkan kan sọnù o kọ́ máa ní kíní kan ní ìṣù kàkà. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní àrọwà fọpẹ́sọ̀rọ̀ Ìfẹ́ Ọlọ́run bá lónìí dédé gbogbo wa adìẹni wa wájú Ọlọ́run ìgbà tó bá wọ náà lè mú kálukú bẹ́ẹ̀ lára ìfẹ́ òbalẹ̀ wò kí ló ń ṣẹlẹ̀ wájú wọn pariwo àwọn èèyàn sunkún kí ló pẹ̀lú ọgbọ́n àti sùúrù ni YK ló fi break news fún Ìfẹ́ pé bàbá ìjọ lọ. Ìfẹ́ gbéra Ìfẹ́ fò òkè Ọlọ́run ló ní kí YK wà bẹ́ẹ̀. Ìgbà para rẹ̀ lọ́jọ́ náà lọ ó ṣàtú ó bá títí ó fi padà mú bọ́ta bẹ́ẹ̀ ni ń bú gbámù pé omi gbẹ lẹ́yìn ẹja òun nǹkan ṣàfọ̀gbọ́n ṣe ó ṣe ètò ayẹyẹ ìsìnkú bàbá Ìfẹ́ kò lọ. Àtìgbà náà ló ti jẹ́ pé nǹkan ti bẹ̀rẹ̀ sí ní pàkàṣọ fún Rónkẹ́ tí í ṣe ìyá Ìfẹ́ nígbà tí ọkọ ẹ̀ ti kú. Ó lágbára Ọlọ́run ló ṣàfiwá YK ló fi ṣe gàrí tíra fún Rónkẹ́ àti Ìfẹ́ ọmọ rẹ̀. Wọ́n rárá ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹsẹ̀ YK kò kí jìnnà sí ilé àwọn Ìfẹ́ mọ́ ní pàtàkì jùlọ lọ́dọ̀ ìyá Ìfẹ́ torí pé ìyá ẹ̀ wà nílé opó gbogbo jíjẹ mímu ọ̀ràn YK ló wà. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe rárá ń bá lọ díẹ̀díẹ̀ kódà ìgbà tí ìyá Ìfẹ́ tó fi jáde òun náà ti bẹ̀rẹ̀ àárẹ̀ díẹ̀díẹ̀ látàrí bíbarajẹ́ tó barajẹ́ àti àròkàn lóríṣiríṣi pẹ̀lú bí ilé ayé wọn ṣe rí pẹ̀lú bó ti jẹ́ pé ọkọ rẹ̀ ó fi ilẹ̀ sáyé lọ. Àmọ́ YK òun náà ń rí wò gẹ́gẹ́ bí olùtùnú àti aláàánú
tí Ọlọ́run yàn tì wọ́n ní ìdílé wọn. Eré ni àwàdà ní ọdún kìíní, ọdún keje, ọdún kẹta, ọdún kẹrin, ọdún karùn-ún. Jẹ́ mọ̀ pé ìfẹ́ kọ̀ kò jẹ́ YK ní o. Bẹ́ẹ̀ ni kò ṣe yẹ́ẹ̀sì rárá. Kódà kò ṣetán àti jẹ́ ní o. Ṣùgbọ́n ẹ lè rí àárín YK àti ìfẹ́. Wọ́n so close débi pé kódà me looking at them from afar. Couples lẹ́ pè wọ́n. Wọ́n fẹ́ràn ara wọn púpọ̀. Wọn kì í já lẹ́yìn ara wọn. Wọ́n ì já lẹ́yìn ara wọn. Àwọn méjèèjì kan ìná ni. Ṣùgbọ́n kò sí fífẹ́ ńbẹ̀. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ máa wò pé wọ́n ní akátá ṣó jọ̀gẹ̀dẹ̀. Ẹni fẹ́ hàn ata. Kí ni ìfẹ́ tún dúró dè? Kí ló stop ẹ̀ láti fẹ́ YK ẹ̀? YK ò ní àrùn kankan lára, kò ní àléébù kankan lára. Ṣùgbọ́n ìfẹ́ ó wà visionary. Ìfẹ́ wò pé ó dìgbà tí òun bá tó lè ní nǹkan àmúṣọrọ̀. Ó dìgbà tí àyípadà gidi bá tó lè bá òun tó lè ronú nípa pé òun ò lọ́kọ. Bẹ́ẹ̀ sì rèé, Rónkẹ́ tí ṣe ìyá ìfẹ́ bẹ̀rẹ̀ sí ní bá ìfẹ́ sọ̀rọ̀. Ó fi ọ̀rọ̀ ara rẹ̀ ṣe àkàwé lóríṣiríṣi. Ìbá jẹ́ pé mo ti tètè lọ́kọ ní àsìkò lójú ọjọ́ ni. Ìwọ ló bá wà ní ipò àbígbẹ̀yìn kódà. Bá ti dáwọ́ ọmọ bíbí dúró kó tó dé pa àṣẹ̀ṣẹ̀ bí. Ìfẹ́ dákun ọkọ mi. Gbọ́rọ̀ YK ro. Ìbúsìn kan tó sọmọ ọ̀hún. Òun náà sì lọ́lọ́run lò fún wa. Oníṣàánú wa. Oníkẹwà. Òun náà lọ́lọ́run ti ń lò fún wa. Ó dẹ̀ dákun ọkọ mi. Ọkọ mi Àyìnkẹ́, ọmọọba, ọmọ ará ọ̀bà, ọba báramọ́, ọmọ gbogbo, ọmọ tangbata. Bẹ̀rẹ̀ sí ní kí bẹ́ẹ̀ lórí ẹ̀ bẹ̀rẹ̀ sí ní wúlé. Ṣùgbọ́n jẹ́ mọ̀ kí gbogbo ọ̀rọ̀ yìí kò mú àyípadà kankan bá ọkàn ìfẹ́ torí pé kí ni ìfẹ́ sì dó lórí ìpinnu rẹ̀ pé àníṣẹ́ ó dìgbà tí òun bá tó ní nǹkan tó sinmi lórí pé tọ́ mo ní nǹkan báyìí tó lè máa generate owó fún mi kó tó di pé òun máa gbà láti fẹ́ YK. Ṣùgbọ́n èyí kò da ọ̀rẹ́ wọn rú wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún kẹfà, ọdún keje. Lẹ́yìn ìgbà tí ìfẹ́ tí ó pàdánù bàbá rẹ̀ tán tí ó pé ọdún kẹrin tí Bádéjì tí ṣe bàbá ìfẹ́ tí ó jáde láyé, òun náà ní míì tún ṣẹlẹ̀. Torí pé ní ìrọ̀lẹ́ ọjọ́ kan, Rónkẹ́ tí ń ṣe ìyá ìfẹ́, òun náà dágbére fáyé ó dìgbà òṣè. Èyí lágbára, èyí le jù ní ara ìfẹ́ bara jẹ́ púpọ̀. Ó wò pé òun ò ní bàbá mọ́. Ìyá ó tún wá dúró gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà fóun. Iye òun náà ló tún ta tí rún pa ẹ̀. Kí ló á kù fóun? Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ YK tí ó ṣàdúró gbágbágbá tí ìfẹ́ pé rárá sẹ̀. Orí yóò tó bí ẹ̀mẹrin tí ìfẹ́ tí ó ti fẹ́ para rẹ̀ tí ó ti fẹ́ gbé nǹkan jẹ. Oríṣiríṣi ọ̀nà tí èèyàn máa gbà láti hanra ẹ̀ léèmọ̀. Ó ní ìfẹ́ ti gbìyànjú ṣùgbọ́n Ọlọ́run ṣà ń lo YK láti pagidínà rẹ̀ títí. Ṣé ẹ mọ̀ pé àárín ìgbà yìí gangan ó ní ìbáṣe YK àti ìfẹ́ ló túnbọ̀ wà wọ̀ra. Torí ẹlẹ́gbẹ́ pé ilé àwọn ìfẹ́ ni YK ń gbé. Ó ń dúró tì í kó má bàa hanra ẹ̀ léèmọ̀. Ó ń dúró tì í láti ràn án lọ́wọ́. Ó ń dúró tì í láti bá a ṣe nǹkan kan tàbí èkejì. Ìgbìyànjú oríṣiríṣi YK ń ṣe. Títí ìfẹ́ fi jára nù. Tí ìfẹ́ fi gbà ó fi bẹ̀rẹ̀ sí ní kiri padà. Oko tí bàbá wọn fi lẹ̀ tí fi ń dáko. Ó ní wọ́n ń lò láti fi ń gbin ẹ̀fọ́ ara ń tà. Oko yìí kan náà ó ní ìkáyọ̀ kan tí ìfẹ́ ní ó kù débi pé jẹ́ mọ̀ pé lẹ́yìn ìgbà tí ìyá ìfẹ́ kú ó ní ẹni tó jẹ́ bàbá onílé wọn ó ló pe ìfẹ́ lọ́jọ́ kan pé ìfẹ́ sórí yàrá yìí ìfẹ́ bá kúnlẹ̀ ó ní bàbá ẹ dákun ẹ má lè wà ẹ dákun èmi nìkan ló kọ ẹ má lè mi ọ̀nì nìṣòro kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀ẹ́dẹ́ àmọ́ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ni àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin kódà ó lè jẹ́ ẹ̀ẹ́dẹ́gbùṣe ní sùúrù fara rẹ̀ balẹ̀. Sórí yàrá yìí èmi mo sọ bẹ́ẹ̀ kódà lẹ́yìn ìgbà tí n bá lọ tán títí láéláé títí ayérayé mo fi yàrá yìí jiyàn wọ́n sanwó lé mọ́ ìfẹ́ wọn nìkan ni ó yọ̀ǹda yàrá yìí fún mi. Mo fẹ́ dùn ó bẹ̀rẹ̀ sí ní rá bàbá níwájú bàbá onílé wọn. Ṣùgbọ́n síbẹ̀ náà YK ò fi í sílẹ̀ o
bẹ́ẹ̀ ni Mike ò fi sílẹ̀, wọ́n rà ń bá ìgbésí ayé ẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ó dijọ́ kan tí orí bá ṣe tán tí ó bá gbé ní kó aláwọ̀ rẹ̀ pẹ̀kí báyìí ni, nírọ̀rùn bí eré bí àwàdà báyìí ni. Láàárọ̀ ọjọ́ kan, Ìfẹ́ ó kiri lọ sọ́dọ̀ àwọn oníbàárà rẹ̀. Orí kiri ló wà, ó kiri lọ sí ọ̀dọ̀ oníbàárà rẹ̀ kan tó jẹ́ pé ìyá yìí abiyamọ ni ìyá yìí. Ọ̀dọ̀ ìyá yìí ni Ìfẹ́ kiri lọ láàárọ̀ ọjọ́ náà. Ó wá ṣe kòńgẹ́ ìgbà tí ọmọ ìyá yìí tí ó wá sọ́dọ̀ rẹ̀, ó wá kí ìyá rẹ̀ pé tọ̀ mo ní wá jọjú sí ní mọ́mí nǹkan báyẹn. So Ìfẹ́ bá dé, ìyá ẹ̀ bá ní Ìfẹ́ pàdé ọmọ ẹlẹ́fọ̀ọ́, ọmọ eléwé bẹ́ẹ̀, ṣàbẹ̀rẹ̀ sí ní bá ṣe léṣe nǹkan kan. Mọ́mí ẹ̀ káàárọ̀ mà, mo lè rẹ́ mú òun kú méjèèjì. Grandma bò ni, ṣé ẹ̀rẹ̀fọ́? Ní ẹ̀rẹ̀fọ́. Ní nínú ẹ̀fọ́, ṣùgbọ́n máa bẹ́ẹ̀ rà. Bẹ́ẹ̀ ni, ìyá ẹ̀ wá kọjú sí ọmọ ẹ̀ pé wo sórí àwọn kan wà láyé yìí tó jẹ́ pé tó bá lò ní ṣoore mọ́, iṣẹ́ bí irú wọn o gbúdọ̀ ṣe irú wọn lóore. Ó ní di sáfíìsì wọn o gbúdọ̀ ṣàánú wọn ni. Ọmọ yìí ṣòro ọmọ yìí, ọmọ dáadáa ni, ọmọ tó bí ń léèrè tó tún rẹ̀ bí ni. Kò ní bàbá kò ní ìyá mọ́ bó ṣe wù mí. Bẹ́ẹ̀ sì rẹ̀ kó rínrín kúrìn, kò bára rẹ̀ jẹ́ bó ṣe wà yìí. Very hard working. Wo irú ẹni tó yẹ kéèyàn ṣàánú rẹ̀. Tó bá ní nǹkan tó lè bá fi ran ọmọ ẹ̀ lọ́wọ́, wo bá mi ràn lọ́wọ́ ọmọ dáadáa lọ́mọ ẹ̀. Ní ọmọ ìyá yìí wá wò wá ìfẹ́ ó ní mọ́mí iṣẹ́ ẹ̀mọ́ ọmọ yìí ni ẹ bẹ̀rẹ̀ sí ní karama. Ìyá yẹn ní mo mọ̀ o, ìyá ẹ̀ gangan ó ní kọ́sítọ́mà mi. Yes, ìyá ẹ̀ ní kọ́sítọ́mà mi, ṣùgbọ́n ìgbà tí ó ti jẹ́ pé àgbà ti dé sí ìyá ẹ̀ tó kiri mọ́ tó ti ń ṣe bá tó ti ń ṣakọ, òun láti ń patronize ọmọ dáadáa dẹ̀ lọ́mọ kíní kan. Wọ́n ní ó dáa. Lọ́mọ ìyá yìí bá kọjú sí Ìfẹ́ pé Ìfẹ́ àbí kí lorúkọ ẹ̀? Ó ní bẹ́ẹ̀ ni mà. Ṣé wàá lọ síkò? Má lò ní ṣùgbọ́n kí ni? Ẹ bá lè fún mi ní bí oṣù kan sọ́sẹ̀ yìí, lórí pé mo ní àwọn ewébẹ̀ kan tí mo ṣẹ̀ gbìn ní ọ̀sẹ̀ tó lọ, wọ́n ẹ̀ṣẹ̀ jáde ni. Wọ́n lè fún mi ní oṣù kan, láàrin oṣù kan tó harvest, wọ́n dẹ̀ ti harvest ẹ̀. Èsì kan tí mò ń dúró lè nǹkan. Àmọ́ ẹ jẹ́ kí n sọ fáwọn family ọ̀psí mi lọ nǹkan báyìí. That's good of you. Ọ̀dà kò sí wàhálà. Tó ṣẹlẹ̀ ni pé wọ́n á drop details fún Màlẹ̀, so wọ́n á mọ bó wàá ṣe dọ̀dọ̀ mi. Ìfẹ́ bá dúpẹ́ lọ́wọ́ arábìnrin ló bá lọ. Ó ṣe lọ Forúṣàn ọ̀dọ̀ YK ló lọ forílé, ó ṣàlàyé ọ̀rọ̀ fún YK. YK ní kò bad, it's a very good idea. Ṣebí fún ìtẹ̀síwájú ẹ̀ níbi fúnṣẹ́ ni ó yà kí kó ló tó ṣe máa lọ lé ní máma bẹ́ẹ̀ mójútó kò ní rárá o. Tí mo gbìn ó yẹ kí mo fúnra mi gbìn ní máa kéré iṣẹ́ ọwọ́ mi ò kíní kan ṣàrẹ́ rẹ̀ bí eré bí àwàdà. Oṣù kan ó fò lọ ọjọ́ náà pé àwọn èrè oko Ìfẹ́ ta àwọn míì mọ́lẹ̀ ń bẹ̀ torí on a large scale ni odidi over a plot ni Ìfẹ́ fi ń gbin ewébẹ̀. So ògbìn míì mọ́, ó ta àwọn kan mọ́lẹ̀, ó kiri àwọn kọ̀ọ̀kan wẹ́rẹ́wẹ́rẹ́ báyẹn. Ọjọ́ náà pé Ìfẹ́ lọ bá ìyá yìí fi àdírẹ́sì lé lọ́wọ́ àti owó tí ọmọ rẹ̀ fi lẹ̀ pé kó fi wọ mọ́tò wá. Ìfẹ́ gba owó, ó dúpẹ́ lọ́wọ́ ìyá yìí, ó kù lọ́dọ̀ ìyá yìí, ó padà sọ́dọ̀ YK tó jẹ́ ọ̀rẹ́ mi inú rẹ̀, ó dágbére fún YK. Ó wá fi ẹ̀dà àdírẹ́sì ó fi lẹ̀ fún YK pé àìbá àmọ́ o dákun o ibi tí mo wà rí nǹkan. YK sin Ìfẹ́ ó sì ń dé park. Ìfẹ́ mú ìrìn àjò rẹ̀ pọ̀ ó di ìpínlẹ̀ Èkó. Ìfẹ́ dẹ́kọ̀ ó locate àdírẹ́sì, ó locate arábìnrin, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ń bẹ̀. Iṣẹ́ wo nìfẹ́ ń ṣe ń bẹ̀? Wọ́n fi fẹ́ ṣòwò nàbì bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń rò ó, wọ́n fi ṣiṣẹ́ olóṣù àbí kan. Rárá, iṣẹ́ cleaner nínú ilé ni. Ó bá wọn clean nínú ilé, ó dáná fún wọn, ó tán. Inú ilé yìí very big compound, massive building. Wọ́n ní security, wọ́n ní gardener. Ibẹ̀ yẹn very big
very mighty building. So Ìfẹ́ olówó ń dáná fún wọn níbẹ̀, olówó ń clean inú àwọn yàrá nǹkan kan báyẹn. Oríṣiríṣi àyẹ̀wò, oríṣiríṣi ìdánwò ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fún Ìfẹ́. Wọ́n fi owó dán Ìfẹ́ wò, Ìfẹ́ yege. Wọ́n fi oúnjẹ dán Ìfẹ́ wò, Ìfẹ́ yege. Wọ́n fi ohun mèremère dán Ìfẹ́ wò, Ìfẹ́ yege. Oríṣiríṣi material things wọ́n fi dán Ìfẹ́ wò, Ìfẹ́ ò fọkọ, Ìfẹ́ yege. Oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin, oṣù karùn-ún. Ó jẹ́ tó pé oṣù kẹfà gẹ́rẹ́gẹ́ tí Ìfẹ́ tí ó ti wà ní ìpínlẹ̀ Èkó, wọ́n gbàlejò tuntun ní ilé ibi tí mò ń sọ ìlú Èkó. Àlejò wo náà gbà? YK. Ó wá Ìfẹ́ wá. Dídé tí YK débẹ̀, inú Ìfẹ́ dùn. Ayọ̀ rẹ̀ kún púpọ̀. Àkọ́dà àwọn ọ̀gá rẹ̀ inú wọn dùn. At least àwọn tí ẹ ṣe mọ èèyàn kan mọ Ìfẹ́, inú wọn dùn gidi. Ẹ mọ̀ wò pé àwọn fámìlì Ìfẹ́ ńkọ́, fámìlì ìyá ẹ̀, fámìlì bàbá ẹ̀, wọ́n wà kálukú àbí tiẹ̀ lára. Kò sẹ́ni tó tiẹ̀ rí ti Ìfẹ́ rò dàbí alára. Ọlọ́run mọ́ lé wa nídìí ẹrù wa, Ọlọ́run mọ́ fi kú tó yáwọ́ pa wá. Lágbára lọ́wọ́ Ọlọ́run, gbogbo ojú àti etí tó ń gbọ́ mi, òun ni yóò bọ́mọ jìnnà. Lágbára lọ́wọ́ Ọlọ́run, èmi náà bá àwọn ọmọ mi jìnnà láṣẹ Ọlọ́run. Inú wọn dùn, wọ́n entertain YK. So Ìfẹ́ ó introduce YK sí wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ̀ pé tọ́, this is my closest friend. Ọ̀rẹ́ mi rèé o, láti pẹ́ pé tí n bá ṣe àṣìṣe ọdún 9 rèé láti jẹ́ ọ̀rẹ́, and he has been a supportive friend. Pé ó ti ń play role bàbá àti uncle at everything fún mi. Bẹ́ẹ̀ ni àwọn yẹn ń wò tán ní rárá o, kò sí yẹn o, we are only friends but we are close friends. Kíní kankan. Ẹ̀rẹ́ kí náà lajá ń bẹ́kùn ṣe. So wọ́n ṣe àwàdà, wọ́n ṣe gbogbo ẹ̀, alright. Wọ́n excuse àwọn méjèèjì àti Ìfẹ́ àti YK. Wọ́n wọnú yàrá tí wọ́n fún Ìfẹ́, wọ́n wọ bẹ̀ lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Níjọ́ náà ni Ìfẹ́ ló pinnu, ló ṣe àdéhùn pẹ̀lú YK pé YK, láti 9 years ago, you stood by me. YK, èèyàn ní ẹ o, dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ, ó tiẹ̀ tó wà mí wá. Mi ò sí ní eré àmọ́ oríṣiríṣi àwọn ọmọ ẹlẹ́ṣẹ̀ ṣoṣooṣo àti pé YK, kí ló rí nínú mi gan? Obìnrin pọ̀ ládùúgbò, obìnrin pọ̀ nílùú wa, àwọn tẹ́jọ jẹ́ sàwáwù lọ́lọ́njọ́ kẹyìn bákan náà. Ó ṣe jẹ́ pé mi ọmọ aláìléèyàn ló wá ṣàdúró, ló ṣàwò òkùnkùn mọ́ lọ́rùn kó máa fẹ́. YK ní Ìfẹ́ ò lè understand. Ṣé o rí bó ṣe wà yìí? Àwọn àṣẹ Ọlọ́run kan wà lára ẹ̀. Yàtọ̀ sí yẹn, á yọwọ́ pé natural beauty ẹ̀, ṣé bí ìwọ rèé tó pupa fẹ́rẹ́fẹ́ yìí, Ìfẹ́ ó rẹwà lóbìnrin púpọ̀. YK bá bẹ̀rẹ̀ ẹ̀sà lóríṣiríṣi àwọn ẹ̀sà inú nǹkan yẹn náà tí ọkùnrin bá fẹ́ wọlé sí obìnrin lára. Ẹ mọ irú àwọn ẹ̀sà, àwọn àfiwé ẹlẹ́nu oríṣiríṣi. YK pàṣàmọ̀ lóríṣiríṣi. Ó ní yàtọ̀ sí gbogbo yẹn, Ìfẹ́ ṣórí àṣẹ Ọlọ́run kan wà lára ẹ̀. Àtìgbà tèmi àti ẹ ti rìn ni mo ti ń ṣàkíyèsí. Ǹjẹ́ o mọ̀ pé àtìgbà tí mo ti ń bọ̀ rìn, ó ní ẹ̀rí ọkọ mi ti ń túbọ̀ jáde sí. Àtìgbà tí mo ti ń bá ọ rìn, àtìgbà náà mo ti rí pé àyípadà gidi ó ti ń dé bá gbogbo nǹkan tí mo ṣe. Ìfẹ́, áńgẹ́lì mi ní ọ̀, mi ò lè fi ọ́ lẹ̀ rárá. Wo ibà ṣe 30 ọdún lónìí, olóòtú fẹ́ mi, ní ìdúró Ọlọ́run. Ìfẹ́ fọwọ́ gbọ́dọ̀ lọ stop, kí ni ọmọ nǹkan ẹ̀ wà ní òkè. Ó máa jẹ́ pé báyìí èmi Ìfẹ́ pàdé ọmọ Bádéjì, ọmọ Oyèrónkẹ́. Ó ṣe ní ìlérí fún ẹ lénìí pé tó bá di oṣù 6 sísìn tí ìrìn àjò ọ̀rẹ́ wa tí ó pé ọdún 10, YK ó jẹ́ ọ ní o. YK wọn ò fẹ́ ọ. YK èmi ní Ìfẹ́ pàdé máa bímọ nù mí fún ọ. YK fún mi ní oṣù 6 sí. Láàárín oṣù 6 yìí ní ti gbìyànjú sí, ní ti ọwọ́ mi ó ti tètè. Ìwọ náà ò bá àdínlọ́kùnrin, ó ní àkúdé kankan lára, ó ní ààyè kankan lára. Ọlọ́pọlọ pípé ni ọ́, dùn rí, ó dùn wò, dùn bá rìn. Eléyìí ojú àánú ni ẹ. YK èèyàn ni ẹ o. Kódà èyí tí èèyàn, áńgẹ́lì tí ń bẹ lórí ilẹ̀ tí Ọlọ́run rán sílé ayé yìí, ọ̀kan lára wọn ni ọ́.
6 months time máa fẹ́. Inú YK dùn. Ìjọ náà ló jẹ́ ìgbà àkọ́kọ́ láyé láti ìgbà tí YK àti Ìfẹ́ tí wọ́n ti ń ṣọ̀rẹ́ wọ́n ní body warmth. Wọ́n hug rí. Ìjọ náà fúnra Ìfẹ́ olódìde ló lọ hug YK. Nígbà tí YK bá rówó yẹn inú ẹ̀ dùn. Wọ́n jọ sọ̀rọ̀ síwájú àti síwájú sí wọ́n jọ ṣeré wọ́n gist. In fact Ìfẹ́ ní láàrin 6 months lóun lò lọ́dọ̀ àwọn ẹni oríṣiríṣi nǹkan wọ́n fi kẹ́ òun. Wọ́n fún òun lówó yàtọ̀ sí sálárì wọ́n tún máa ń fún òun lówó periodically. Oríṣiríṣi nǹkan wọ́n fi ń kẹ́ òun. YK ìyẹn làwọn pípù yóò kó tó máa lọ wá bá mi dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan sí o. Wọ́n kú ìtọ́jú mi o. Gbogbo nǹkan náà fi tọ́jú mi. Wọ́n jẹ́ nílẹ̀ sí YK ṣòro mi. YK ni mo ṣe ń wọ ìyí Ọlọ́run ó ṣe mí bí kí n gbé ọmọ ẹni àtọ́rẹ́ rẹ kàkàkàkà lórí Ìfẹ́ àyípadà gidi ti bá Ìfẹ́ ọmọ tó jẹ́ pé ó lómi lára díẹ̀ nígbà tí kò rí nǹkan jẹ. Ẹ wá imagine ìgbà tó wà níbi tó ti ń rí oúnjẹ àsìkò jẹ níbi tí ọkàn ẹ ti balẹ̀ pé iṣẹ́ ẹ wà stress free. Ká dáná kákàtúnú lè ṣe pẹ́pẹ́pẹ́ láṣẹ pé bóyá ibi tó ń dàrú àbí ibi tó eruku wà iṣẹ́ ìrọ̀rùn ni Ọlọ́run dìídì kẹ́ Ìfẹ́. Wọ́n sọ̀rọ̀ tán Ìfẹ́ ní YK jọmọ àti mo ti ń ṣùkú ní dákó falẹ́wọ̀n lò ṣé ìlú wa máa lọ lọ ní ṣe níbi kí n máa lọ mọ́ ṣùgbọ́n tó máa wọ̀ ẹ́ Ìfẹ́ jẹ́ àṣìbẹ̀ mọ́tò tí mẹ́rin kí wọ́n máa wọ̀ ẹ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kó ní má ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ jẹ́ àṣẹ ní oṣù mẹ́ta a lè jẹ́ twice. Ní ọdún kò ṣó fẹ́ rí mi kéèké mi fẹ́ rí ẹ ó lè concentrate lórí business ẹ̀ nígbà ní àpòlẹ́wọ̀n tó máa mójútó babe ọ̀dà jáṣe báyìí jáṣe ní 2 months ìyẹn kọ́ ọjà kò sí wàhálà òun bá bẹ̀rẹ̀. Àti YK àti Ìfẹ́ wọ́n jọ kúrò ní yàrá YK ní yàrá Ìfẹ́ wọ́n lọ bá àwọn ọ̀gá Ìfẹ́ wọ́n dágbére fún wọn ó kí wọn dáadáa ó kí wọn gidi wọ́n kú àjò ohun kankan ok wọ́n lọ. Ṣùgbọ́n ohun ìyàlẹ́nu tí ó ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ náà bí YK àti Ìfẹ́ wọ́n ṣe jọ ń kọjá wọ́n sì sọ̀kalẹ̀ bọ̀ láti orí òkè ó ní Gardner ní ti ń fi ojú burúkú wo YK. Ìfẹ́ ní kí nìyẹn kí ló ṣẹlẹ̀ lórí ojú òṣùwò nìyẹn tí ó rí ẹ pé ṣá agbára wọn YK ṣáà kà mọ̀ pé káyìnà yóò nìyẹn bẹ̀rẹ̀ ní YK ọkùnrin ṣàlọ́. Lílọ tí YK lọ ó ṣe tún dẹnu gate ó ní security ó náà tó fojú burúkú wò ó ìyẹn irú kí lélẹ́yìí. Wọ́n ṣe jáde lẹ́nu gate ó ní driver wọn ìyẹn gbé mọ́tò dé ìyẹn náà tún fojú burúkú wo YK YK ò ṣe méní ṣe méjì ó kọjú sí ìfẹ́ kí ló dé ó rà lọ́wọ́ àwọn pípé ènìyàn I really understand nǹkan tó dá wọ̀lẹ̀ gbogbo wọn náà fẹ́ gbẹ́nu sí ó get so mi ò dẹ̀ ń ṣèyàn báyẹn sọ fún wọn pé at least mo lẹ́nìkan mo sọ fún wọn pé mi ń ṣe single nǹkan kan ní ṣe single náà ló ti ṣe yẹ̀sì látijọ́ a má bàa lọ owó náà YK padà Ìfẹ́ wọlé tí Ìfẹ́ ò wọlé ìjà ló bẹ̀rẹ̀ wọn kálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí ni ṣé náà nìyẹn ṣé kò tẹ̀jú báyìí lọ ẹ ṣe kinní kan kò tiẹ̀ dá wọn lóhùn Ìfẹ́ wọ̀ ṣe ṣàrà ṣàkóò láàrin wọn tiẹ̀ wọlé lọ tẹ̀síwájú nínú iṣẹ́ nígbà tí yóò fi di bí abẹ́ wákàtí 3 ó pe YK àfà báwo ni bí ló ti dé kinní kan ṣó ti délé ṣé kinní kan nǹkan ṣàṣe ṣoṣora wọn kíra wọn àti ìgbà yẹn ló jẹ́ pé okùn ìfẹ́ wọn tún ti wá lé sí ju tàtẹ̀yìn wá lọ débi pé kódà ó lákàkì ó ní agbára púpọ̀ tó eré ni àwàdà ni fún àfò oṣù 2 àkọ́kọ́ ó lọ YK ó tún wá wo Ìfẹ́ inú ẹ̀ dùn oṣù 2 ẹ̀kejì ó tún dé ó wá wo Ìfẹ́ oṣù 2 ẹ̀kẹta ó kù ọ̀sẹ̀ 2 tí ó fi pé ó ní èèmọ̀ tó ṣẹlẹ̀. Kí ni èèmọ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn? Ẹni tí Ìfẹ́ tí ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ní obìnrin àwọn tó ń ta kitchen wares ni tó ń ta pot àwọn kitchen utensils kúlà nǹkan kan báyìí oníwùmọ̀ ayé ń ta ṣùgbọ́n ọkọ ẹ̀ lọ́ọ̀yà lọ́kọ ẹ̀ ó wá di pé lọ́jọ́ kan Ìfẹ́ ló ṣapẹ́ sí ìyá ìpẹ́tọ̀ mọ́mí àwọn nǹkan báyìí ó ti ń lọlẹ̀ nínú store
so ìjọ tẹ bá fẹ́ ká lọ ṣe mo ti take stock àwọn kan tá a need so ìjọ tẹ bá fẹ́ ká lọ torí pé kí ni àwọn méjèèjì jọ máa ń lọ sọ́jà ni driver máa gbé wọn lọ so wọ́n á jọ lọ sọ́jà ni because ó ní oríṣiríṣi pé àwọn ẹ̀dá kan wà sí pé wọ́n wà choice wọ́n fi ṣèkà nature tí wọ́n nìyẹn nífẹ̀ẹ́ èèyàn bẹ́ẹ̀ ó ní ọ̀gá ìfẹ́ ọjọ́ jáde lọ́jọ́ yẹn driver park wọ́n wọnú ọjà wọ́n ti lọ káàkiri wọ́n ti ra nǹkan ìfẹ́ gbé epo pupa ní apá ọ̀tún nínú keg àwọn mini keg yẹn bí keg yẹn ló wò yẹn ní ńlá ẹ̀ kékeré ẹ̀ keg òróró ní ńlá ẹ̀ kékeré ẹ̀ iná fi ra epo sí báyìí ó gbé epo ní apá ọ̀tún ó fi apá àlàáfíà ó fi gbé ẹ̀fọ́ àti oríṣiríṣi nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ti káwọn nǹkan tó kù sínú mọ́tò so the last thing tí wọ́n lọ rà nìyẹn wọ́n ṣe ń bọ̀ ṣàdédé ọkùnrin kan yọ ó kọjú sí ọ̀gá ìfẹ́ ó ní madam ṣé ẹ mọ̀ mí ní ìmọ̀ yín o ẹ má bínú ẹ jọ̀ọ́ how can I be of help to you àbí ṣé ẹ mọ̀ mí bì kan ni báwo rẹ̀ tí má débi tí mo ti mọ̀ yín màmá pè yín bẹ́ẹ̀ wá ẹ já sọ̀rọ̀ ni ẹ má wọlé never mind ọkùnrin bá lọ bí ọkùnrin ṣe lọ ìfẹ́ bá sáré sọ fọ́gà ẹ̀ pé madam báyìí mo mọ̀ wá nílé lọ́jọ́ kan wọ́n wá bá dádì wọ́n bẹ̀rẹ̀ sí ní kígbe mọ́ra wọn àwọn àti dádì nílé mo mọ̀ wọ́n o èèyàn báyìí ni wọ́n jẹ́ o ó dàbẹ́ ni pé wọ́n ní kéèsì kan tí ló jẹ́ pé dádì ló handle ẹ̀ so máa yí àwọn ọ̀rọ̀ tó ń sọ lọ́jọ́ yẹn ó lágbára o yes ma bóyá kẹ́ ẹ ṣọ́ra ṣe o mo rò bóyá dádì ti máa sọ fún yín ẹran kí mi kì í ṣe gbọ́ ìsọ yìí tẹ́ ẹ bá fi lé mi lọ́wọ́ àbí ìtàn tí ẹ bá pè mí sí ẹran kí mi kì í dá sí ṣùgbọ́n torí pé mo padà rí màá yí lẹ́yìn inú jẹ́ kí n lè sọ fún mi má bínú mọ́ mi no bá ti sọ fún mi àkílódé kíní kan wọ́n lọ ó ṣe kù díẹ̀ wọ́n wo bí tí wọ́n pààkì mọ́tò sí lọ́ọ̀kan ó ní ọkùnrin tún gba ọ̀nà míì yọ nínú ọjà bọ́lẹ̀ lórí ọ̀kadà ó ṣe bọ́lẹ̀ lórí ọ̀kadà ó wà ṣe àti ìfẹ́ àti ọ̀gá ẹ̀ wọ́n wo iwájú tán wò tán rí ọkùnrin báyìí ìbọn ló yìn fún ìfẹ́ ní ìgbà tó yìnbọn tán ó ní sample kò sọ jù bẹ́ẹ̀ lọ ó sì borí ọ̀kadà padà àwọn èèyàn fọ́n ó borí ọ̀kadà gbé ọkùnrin sá lọ ó dáràn ó ṣe kíní kan obìnrin bẹ̀rẹ̀ sí ní ṣe ìṣúra ọmọ ọlọ́mọ ni ìyá yìí ó di jànàjànà ó di bá mi láàrin ọjà níbi pé dírẹ́fà wọn ọ̀ọ́kàn sàn án tí ó wò báyìí pé madam rè eré ló sáré bẹ́ẹ̀ wọ́n sáré gbé ìfẹ́ jànàjànà di hospital wọn àti ìdè hospital tí ẹ̀mí ti bọ́ lára ìfẹ́ ṣùgbọ́n kí ìfẹ́ kó tó dákẹ́ ìfẹ́ sọ̀rọ̀ kan madam bá mi kí wáyé ké ẹni mo ní kó má bínú àfihàn gálátì ìfẹ́ dákẹ́ ìfẹ́ ò tí ì dé hospital tó ti dákẹ́ wọ́n gbé dé hospital pé bóyá wọ́n lè rí resuscitate tàbí nǹkan aṣọ ìgbọ́mọ yẹn mọ́ ọmọ yẹn rìn ọjà bàbá ìfẹ́ ló kọ́ kú ìyá ìfẹ́ kú ìfẹ́ náà wọ́n padà dágbére fáyé bóun náà ṣe kò sí má ṣe ojú pé wọ́n padà sílé arábìnrin ó délé ó pe ìyá ẹ̀ ó ṣe alátọ̀nà rẹ̀ bí ọ̀dọ̀fẹ́ ó ní kí màmá òun wá màmá ẹ̀ wá wọ́n pe wáìkì náà pé kí wáìkì wá wáìkì ní madam 2 weeks time náà máa wá ṣé kò sí ní kò wá wáìkì débẹ̀ ní alẹ́ ìjọ náà wọ́n ní yàjóyàjó ni alẹ́ ní wáìkì fi débẹ̀ wọ́n ti gbé ìfẹ́ lọ sí mọ́ṣúárì àti wáìkì àti ìyá arábìnrin tó gba ìfẹ́ síṣẹ́ yìí wọ́n jọ ń sọ̀rọ̀ àti ọkọ rẹ̀ wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lábẹ́ wọ́n ti ṣàlàyé bó iṣu ṣe kú bí ọbẹ̀ ṣe bẹ́ wáìkì ò bàrà jẹ́ wáìkì díẹ̀ ló kù kó di alágànná látàrí ọ̀rọ̀ yìí ìfẹ́ ayé òun aláfẹ̀yìntì òun igi lẹ́yìn ọgbà òun wọ́n sọ ọ̀rọ̀ yìí títí àmọ́ tán ká mọ̀ bá lọ wọnà wọ́n gba òkùtù ìfẹ́ wọ́n sì lọ sí òkùtù ìfẹ́ sílé èyí ni bí ìfẹ́
ọmọ Bádéjì, ọmọ Oyèrónkẹ́ ló náà ṣe gbèkú jẹ lọ́wọ́ ẹ̀bọra. ẹ rí i pé ohun ojú rí tọ̀sẹ̀ yìí ó so ọlọ́gbọ́n kọ́, ó so òmùgọ̀ kọ́. ẹ gbàgbé pé ní ìbẹ̀rẹ̀ mo sọ fún wa gbogbo sítórì kan ló máa ń end síbi ayọ̀, gbogbo sítórì kan ló máa ń end síbi ìdùnnú. Gbogbo ẹni tó bẹ̀rẹ̀ wọpẹwọpẹ, gbogbo ẹni tó bẹ̀rẹ̀ játijàti, gbogbo ẹni tó jẹ́ pé inú ìnira náà ti bẹ̀rẹ̀, gbogbo wọn kọ́ náà máa ń parí sínú ayọ̀, gbogbo ẹ̀kọ́. Ṣùgbọ́n àdúrà mi fún gbogbo ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi ni pé ọ̀rọ̀ wa yóò já síbi rẹ̀, ọ̀rọ̀ wa yóò já síbi ayọ̀. Àgbọ́kànlé wa kò ní já sófo, àgbọ́kànlé YK já sófo. ṣùgbọ́n tó YK nígbẹ̀yìn ọ̀gbẹ́yìn ó padà ríra rẹ̀ bí ẹni tí adẹ́dàá ṣẹ̀dá tí ó rán sí ìdílé àwọn ìfẹ́. Ó padà ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run ń lò fún ìgbédìde, fún ìmúlọ́kànle, fún ìfẹ́. On the other hand, ó wá padà rí ìfẹ́ gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run ń lò gẹ́gẹ́ bí áńgẹ́lì fún òun láti mú ìmúgbòrò àti ìtẹ̀síwájú bá ayé o. ẹ ti rí ní tí mò ń sọ, lágbára lọ́wọ́ Ọlọ́run àní ṣìrìn, àní ṣìṣe, àní ṣìjẹ, àní ṣìmú, àní jọ ẹni tó ń wá o. Orí wa ò ní gbàbọ̀dé ibi, ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dé ibi. Orí wa yóò gbé wa débi re, yóò gbé wa débi ayọ̀, yóò gbé wa débi ìmúṣẹ ìlérí. Ogun ògódé ẹ̀mí pin bíi ti ìfẹ́, lágbára Ọlọ́run àní rírú ẹ o. Ó jẹ́ bó ṣe máa jẹ́ lórí ètò yín ètò wa Ohun Ojú Rí fún títọ̀sẹ̀ yìí. Ǹjẹ́ ẹ̀yin náà ní nǹkan tí ojú yín rí? Àbẹ́ fẹ́ kí àwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ látara yín? Wọ́n lè pè mí sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi +234 81 35 92 93 96 +234 81 35 92 93 96. Délé Akínyọ̀dé Adébísí lórúkọ mi. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n, ẹ kú.